Àwọn aṣòfin Èkó tún yọ nínú orúkọ tí Sanwoolu fi ránṣẹ́ sí wọn dànù. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún yìí ní ilé ìgbìmọ̀ aṣòfin Èkó dárúkọ àwọn èèyàn tí wọ́n fọwọ́ sí gẹ́gẹ́ bí kọmíṣánná tí yóò bá gómìnà Babájídé Sanwó-Olú ṣiṣẹ́ pọ̀ padà, àmọ́ tí wọn kò fọwọ́ sí 3 nínú wọn. Àwọn 3 tí àwọn aṣòfin kò buwọ́lu orúkọ wọn ni kọmíṣánná fẹ́tò ọrọ̀ ajé tẹ́lẹ̀ Sam Igube àti ẹnjiníà Ọlálérè Odúṣọ̀tẹ̀ tí í ṣe kọmíṣánná fún ìrónilágbára tẹ́lẹ̀. Eléyìí sì ni yóò jẹ́ ìgbà kejì tí wọn yóò yọ orúkọ àwọn méjèèjì kúrò. Nínú orúkọ 18 tí gómìnà Sanwó-Olú fi ṣọwọ́ sí wọn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kẹsàn-án, èèyàn 15 ni wọ́n fọwọ́ sí. Ẹnì kẹta tí wọn kò fi orúkọ ẹ̀ sí ara àwọn tó yege ni Tọ́lání Akíbù, àmọ́ tí wọ́n sọ pé wọn yóò sún àyẹ̀wò àti ọ̀rọ̀ tiẹ̀ síwájú di ọjọ́ míì tí ìjókòó yóò tún wáyé. Bó tilẹ̀ jẹ́ pé olórí àwọn aṣòfin Èkó Ọ̀nàrẹ́bù Múdàṣírù Ọbásá kò sọ nǹkan tó fà á tí wọn kò ṣe fọwọ́ sí orúkọ àwọn èèyàn méjì ọ̀hún. Ó ní àwọn ìgbìmọ̀ tó ń gbé dìde láti ṣe àyẹ̀wò àti ìtọpinpin lórí wọn, èyí tí Fatai Mojeed tí í ṣe ọlọ́pàá ilé ìgbìmọ̀ náà ṣáájú rẹ̀ ṣiṣẹ́ takuntakun kó tó di pé wọ́n yọ orúkọ àwọn èèyàn kan sílẹ̀. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 23 oṣù kẹjọ ọdún yìí ní Sanwó-Olú ti kọ́kọ́ fi orúkọ èèyàn 39 ṣọwọ́ sáwọn aṣòfin tí wọn kò sì fọwọ́ sí èèyàn 17 nínú wọn. Èyí ló jẹ́ kí Sanwó-Olú ṣe àtúntò orúkọ tó sì fi àwọn orúkọ tuntun míì bọ́ láàrin, àmọ́ tí wọn kò torí ẹ̀ fọwọ́ sí Igube àti Odúṣọ̀tẹ̀. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.